kò ṣe ń gbà yẹn even gan mo ti ẹ̀bí lè gbọ́ bóyá òun gan ló fa delay bóyá wùbù ó ti damage àbí nǹkan kan ti ṣẹlẹ̀ sí bóyá òun ló fa gan tó ṣe fa delay nígbà yẹn àbí bẹ̀bẹ̀ kọ́ra pọ́pọ́ ìjókòó kó sì ọ̀rá mọ́ ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ níkọ̀ọ̀kan èjèèjì kọ́ ọ̀rá mọ́ mú bẹ́ẹ̀ kó mọ̀ mú fọ́kọ ẹ̀. ìyá mi Zainab Bólúwakẹ́mi Latifat wọ́n ní inú ló jìn jù ìyá yìí kì í ṣe ìyá rẹ̀ kó ṣèwádìí dáadáa kó ṣàlàyé fún ọkọ rẹ̀ torí màmá náà ó bà nǹkan jẹ́ màmá náà ó bà nǹkan jẹ́ yóò bà nǹkan jẹ́ o bí ọmọ náà bí tí ò bá múra sí i tó. ọ̀rọ̀ ìfẹ́ lè jù ọjọ́ gbogbo lọ. Darapọ̀ mọ́ wa ẹ bá mi share rẹ̀ fáwọn èèyàn tí wọ́n ń wà ẹ bá mi share rẹ̀ káwọn èèyàn ó lè mọ̀ wípé a ti padà sórí ètò káwọn èèyàn ó lè mọ̀ pé a ti padà sí orí ètò ẹ bá mi share rẹ̀ dákun ẹ bá mi share rẹ̀. share rẹ̀ fáwọn èèyàn wa nù lé ẹ bá mi share rẹ̀ fáwọn èèyàn wa bàbá mi Prince Adémọ́lá mo rí àtẹ̀jíṣẹ́ yín kíkí níyẹn ó tó lọ wọ́n ní ohun tí kò ṣẹlẹ̀ rí ló yẹ kó jọjú kó ṣe àlàyé fún ọkọ rẹ̀ kí ìyá rẹ̀ sì padà sílé ìyá túlétúlé ìyá tú gbàgede and if his husband love her then wọ́n ní there is no problem pé kó ṣàlàyé fún ọkọ rẹ̀ pé irú ìyá bẹ́ẹ̀ túlétúlé ni ìyá yẹn pé túlétúlé ni ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé wọ́n ní kó sọ gbogbo rẹ̀ fún ọkọ ẹ̀ nítorí kò sí ìgbà tí àṣírí ò ní tú pé kò sígbà táṣírí ò ní tú ẹ ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ẹ ṣeun mo dúpẹ́ mo rí àtẹ̀jíṣẹ́ tìyín náà Làfúnkì Akins ẹ ṣeun ìyá mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́pẹ́ Kọ́lá Fáṣọ̀rọ̀ ẹ ṣeun Kẹ́mi Ọlátòkúnbọ̀ ẹ ṣeun ìyá mi mo kí gbogbo yín Adéyẹmí Ọ̀ṣúbádé mo rí yín o ẹ ṣeun bọ́rọ̀ bá rí báyìí ìgbésẹ̀ wo ni kí arábìnrin yìí ìgbésẹ̀ wo ni kó gbé àwọn èèyàn ti ń sọ wípé kó ṣàlàyé fọ́kọ rẹ̀
bó bá ṣàlàyé fọ́kọ rẹ̀ ẹ̀yin èèyàn mi ṣé ẹ lérò wípé ọkọ rẹ̀ ṣé ẹ lérò pé kò ní bínú ṣé ẹ lérò pọ́kọ ẹ̀ ò ní bínú tó bá ṣàlàyé fọ́kọ ẹ̀ pé bẹ́ẹ̀ ni ṣé ọkọ rẹ̀ ò ní wà disappointed pé pé ìyàwó mi ó dẹ̀ ṣerú nǹkan báyìí ó dẹ̀ firú nǹkan báyìí sínú ṣé ẹ lérò pé kò ní fa wàhálà àbí kò ní fa ìkùnsínú ẹ lè pè wọlé 07459353799 náà lè fi pè wá wọlé Zainab bolúwa kẹ́mi Rasifat ẹ ṣé mo ka mẹ́sẹ̀jì yín ẹ ṣeun ẹ bá mi share rẹ̀ fáwọn èèyàn wa ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share káwọn èèyàn wa náà rèé kán lè mọ̀ pé a ti padà sí orí ètò nẹ́tíwọ̀kì wa òun náà ló ṣe tó wù ẹ má bínú sí wa ẹ dákun fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí ètò tẹ́ ń gbọ́ náà ni ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá abala ìdílé aláyọ̀ náà la wà yìí a ní bí ìṣẹ́jú bíi 10 sí ní abala yìí láti dá sí a ní abala bíi 10 sí láti dá sí lórí ètò yìí wọ́n ní kò lè fà á wọ́n ní kò lè fà á ẹ ṣeun ìyá mi Zainab ẹ ṣé wọ́n ní kò lè fa wàhálà tó wọ́n ní kò lè fà á ọlọ́run ọba yóò jò níyanjú HRM Oyèlúdé Makama ẹ ṣeun o kábíyèsí adéọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o àṣẹ ọpẹ́ lẹ́nu kọrin kése o ẹ ṣeun mo kí yín o káàbọ̀ mú rí yín Tìjàní Músíbà Òkúnlóye ẹ ṣeun bó bá ṣàlàyé fún ọkọ rẹ̀ ẹ̀yin èèyàn mi ṣé ẹ lérò pé ọkùnrin yóò dáríjì í ṣé kò ní mú wàhálà dání fún àwa tá à ń sọ wípé kó sọ fún ọkọ rẹ̀ ṣé kò ní mú wàhálà dání ṣé ẹ lérò pé ọkọ rẹ̀ ó dáríjì í ṣé ẹ lérò pé yóò dáríjì í ṣé ẹ lérò pé yóò dáríjì í ẹ̀yin èèyàn mi. ṣé ẹ lérò pé yóò dáríjì í ẹni tó ń pè wá yìí ẹjọ́ studio number lẹ máa pè sí studio number lẹ máa pè sí ẹni tó ń pè wá yìí ẹ bá mi pè sí studio number àti píìnì studio number síta. àti píìnì studio number síta ẹjọ́ ẹni tó ń pè wá ẹ bá mi pè sí studio number ẹ dákun. bàbá mi Ismaila wọ́n ló máa dáríjì wọ́n ní pé ó máa dáríjì wọ́n ló máa dáríjì wọ́n ló máa dáríjì tó kò burú. bàbá jíde òwò àyànfẹ́. Oh my friend, ọmọ mi. Ìdílé bàbá ní bàbá rán ní tèmi àtàtà ọmọ lọ́la. Ẹ ṣé bàbá mi Abduljelil Abdulrasheed wọ́n ní hello Muideen Murana wọ́n ní ọkọ rẹ̀ ti mọ̀ pé ó ti ní ọ̀rẹ́kùnrin rí he will forgive her if the husband loved her before tó wọ́n ní yóò dáríjì pé tọkùnrin yẹn bá nífẹ̀ẹ́ pé yóò dáríjì tó kò burú ìyá mi Zainab wọ́n ní tí kò bá ṣàlàyé ìyá rẹ̀ lè pa ọmọbìnrin yìí kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. ọmọ amúlẹ́yìn ọmọ bàbá délà ilé. bọ́bá ẹ̀yẹ yóò gbé wọn sí máa ń kọ́ńdú kọ́ńdú kọ́ńdú. bọ́bá ẹ̀yẹ yóò gbé wọn sí máa ń kọ́ńdú kọ́ńdú. kí ló bí. ẹ ló ẹ̀ mọ̀ká lẹ́sà. Ìkàtúwà
ẹ kú ètò. Bàbá mi ẹ mọ̀ kú dédé àsìkò yìí ẹ kú àtàárọ̀ lẹ́ni o kò ní gbogbo ẹ̀. Ẹ ṣeun. Ọlọ́run a máa ṣàgbára dọ̀tún o. Àmì Ọlọ́run ọba Prince kọ́ èyí. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun bàbá mi ẹ kú àtàárọ̀. Ṣé ẹ̀rù àtàárọ̀ nìyẹn ẹ̀rọ máa fi wá lérè? Àmì ọ̀rọ̀ rẹ o. Ṣé rí ara kan tí a máa ń sọ nìyẹn o? Right from beginning kò yẹ kí obìnrin kó fi ìkọ̀kọ̀ pamọ́ fún ọkọ ẹ̀. Because ó dàbí òwe àwọn àgbà ni tó tó fẹ́ ó dàbí òwe wọn ní tí rọ́bà lọ́lọ́gún ọdún ọjọ́ kan lè gbọ́ máa bá. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ pé ó ti jẹ́wọ́ fún ọkọ ẹ̀ right from beginning ni irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nǹkan tí ò ṣẹlẹ̀ ló yẹ kó jọjú. Ṣé o kó pe ọkọ ẹ̀ kó ṣàlàyé fún ọ because kò sígbà tí náà kúrò ní kú sí. Kò sígbà tí ìyá ò ní sọ fọ́kọ. Ṣé ó dáa kó jẹ́ pé ẹ̀lọ́? Mo ní pẹ̀lú ẹ̀ tí ìyá ń bá bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni kò sígbà tí ìyá ò ní sọ fọ́kọ. Ó dáa kí ìyàwó kúkú sọ fọ́kọ ẹ̀ sì kó jẹ́ pé ẹnu ìyàwó ni ọkọ ti gbọ́. Tọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ wọ́n máa fi gbó òtòló tó ni. Ọlọ́run akọ wa mọ̀ pé. Àmì Ọlọ́run ẹ ṣeun bàbá mi ẹ ṣeun ọpọlọ yín ò ní dàrú ẹ ṣeun mo dúpẹ́ ẹ mọ bá mi. Àmì ṣùgbọ́n kí ìyá àgbà tètè máa lọ lé kó tó di pé ìyàwó máa di méjì lọ́dọ̀ wọn bẹ̀ yẹn torí ìyá náà máa bímọ fún wọn lọ́jọ́ mẹ́ta rẹ̀. Àbí àbí sùúrù. Ẹ ṣeun bàbá mi ọ̀gá àmì ẹgbẹ́ wọn nítorí ìyàgò bímọ láìpẹ́ yìí ìyàgò ṣe pariwo torí ìbò tó mo gbọ́mọjọ́ ta ló jẹ́ bí ti ẹ̀kọ́ mọ́ gbẹjọ́ pariwo torí ìbò tó mo gbọ́mọjọ́ ìyàgò ó gbé ti ẹ̀jọ́ láìpẹ́ yìí. Ẹ ṣeun Adéyẹmí Ọ̀ṣùbádé ẹ ṣeun Prince Ọlá Akínyẹmí mo kí yín bàbá mi Sheikh Al-Mustapha Oníjọ́ bàbá mi o salamu alaikum o ẹ ṣeun bàbá mi mo kí yín ìyá mi Ìyábọ̀ Adébọ̀jẹ̀ mo kí yín ẹ kújọ́ méjì ẹ sì kújọ́ mẹ́ta ara ò lè bí o ẹ ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn nítorí ìyàgò ó bímọ láìpẹ́ kí ìyàwó tètè mọ lọlé kí arábìnrin yìí kó ṣàlàyé fọ́kọ rẹ̀ kó jẹ́ kọ́kọ rẹ̀ ó mọ̀ kó rọra sọ fún un lọ́wọ́ lóní lọ́wọ́ lẹ̀ kó rọra sọ fún un lóní lọ́wọ́ lẹ̀ baálé mi báyìí kàṣá báyìí káwòdì báyìí ló ti rí o mo mọ̀ pé mo ti ṣẹ̀ sí ọ gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà mo ti ṣẹ̀ sí ọ mo sì mọ̀ pé èmi kò yẹ lẹ́yìn tá a lè pè níyàwó rẹ mọ́ àmọ́ fi mí ṣe ẹni tí ó kà mọ́ ọbọ̀ ọtún léṣe tí ó sì mọ́ tọ́jú ọmọ tá a bí má wulẹ̀ pè níyàwó rẹ mọ́ kó náà kó ti bíbélì fún kó ṣe bí ọmọ onínàkúnà. tó ẹ ṣeun ṣe ọmọ níṣẹ́jú bíi 5 sí i ní abala tí mo wà yìí kó ló di pé àbọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò yìí ìyẹn abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbi tá a bá dé ní ìjẹjọ ìyá mi Ìyábọ̀ Adébọ̀jẹ̀ ṣe wọn ni àdúpẹ́ ẹ̀lẹ́ ẹ̀kú dédé àsìkò yìí. A 1, a 2, a 3, a 4. Bẹ́ẹ̀ náà bá fẹ́ pa pè wọlé 07459353799 náà lẹ lè fi pè wọlé lórí studio number wa òun náà lẹ lè fi pè wọlé síbẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Europe àbí tẹ́ wà ní Nàìjíríà ẹ lè pè sórí WhatsApp wa +447459353799 òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí àmọ̀ràn tẹ́yìn náà bá ní fún arábìnrin yìí gẹ́gẹ́ bí àwọn bàbá wa bí wọ́n ti ń wí àwọn ìyá wa náà tí wọ́n sì ń ṣàlàyé àmọ̀ràn tẹ́yìn náà bá ní fún arábìnrin yìí kó lè pé a kúrò ní abala tá a wà yìí. Hello, ẹ mọ̀ kálẹ̀ ẹni tí ń bẹ lójú òpó. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Wa alaikum salam wa rahmatullahi wa barakat. Ẹ mà ńlẹ́ bàbá mi àfìjẹ lílì rẹ̀ o. Báyìí máa ẹ kú ètò náà. Ẹ ńlẹ́ bàbá mi ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ọjọ́ méjì mẹ́ta o, ẹ kú láíláí. Ọlọ́run kú sàmì wa. Àmín Ọlọ́run, ẹ ńlẹ́ bàbá mi, ẹ kú iṣẹ́ lónìí, ọ̀rọ̀ rẹ̀ o. Àmọ̀ràn kílẹ̀ yìí ní fún arábìnrin yìí. Èmi ò bá ní tẹ́ bá ti bẹ̀rẹ̀ ètò mà ẹ máa share rẹ̀ fún wa tó dáa a fi máa mọ̀ wípé ẹ ti bẹ̀rẹ̀. Ìyẹn jẹ́ bí ọ̀rọ̀ advice ni ẹ mọ̀ bínú ìṣàṣẹ o. Àmọ́ jódélé gbogbo yín. Eléyìí ṣe ibi ẹgbàmìlàdé ni ẹjọ́ dé ẹgbọ́n ọjọ́ káàkiri. Mọ̀ nǹkan tẹ́ ṣe ẹ̀yin ni kẹ́ ẹ lọ set notification yín ṣe rí kíní àárò kan máa ń wà lẹ́gbẹ̀ẹ́ fídíò yẹn tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ ó máa sọ fún yín pé ṣé ẹ fẹ́ kí notification yìí máa wà on. Sọ́dọ̀ tẹ́ bá ti wá tọ̀nù ẹ̀ on gbogbo ìgbà tá a bá ti ń go live báyìí ni ọmọ fún yín ní notification. Facebook ti ṣe síbẹ̀. Ẹ mọ̀ páwà ti gba yàrá sórí Facebook. Bẹ́ẹ̀ ni wá kò ní bàjẹ́. Ẹ ṣe bàbá mi ọ̀rọ̀ náà rèé. Yes ma. Kíní kan kọ́kọ́ wà náà ẹ kọ́ jẹ́ kí gbogbo wa ká mọ nǹkan yẹn ká sì mú dání lọ́mọdé lágbà. Ẹ ṣeun bàbá mi. Ṣé ẹ rí olóyìnbó náà tí wọ́n sọ wípé past tense òtítí wọ́n yé wọn. So ara ìmọ̀ kan náà nìyẹn. So ẹ̀kọ́ jẹ́ tá a bá ti pàdé ara wa ìsọkùnrin ìsọbìnrin ká máa ṣàlàyé past wa kò sẹ́ni tó pé tán. Kó ní kálukú mọ̀ pé lágbájá ti ṣe báyìí sẹ́yìn tàmọ́dó ti ṣe báyìí sẹ́yìn ó jẹ́ nǹkan tó dáa. Kò sí ṣíṣe kò sáìṣe arábìnrin yìí kó fẹnu ara rẹ̀ kó fi jẹ́wọ́ fún ọkọ a sì bẹ ọkọ náà kọ́kọ́ náà ó foríjì bí òwe àwọn àgbà náà ni wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ kó tó bí òwe o ẹ̀yin àgbà orí ètò ẹ foríjì mi ọmọ ká lè rí mi pàjọ ní rẹ̀. Bẹ́ẹ̀ ni ó jẹ́ bàbá mi. Torí irú ọ̀rọ̀ báyìí òun ló ti da ilé lọ́kọ-láyà rú púpọ̀. Ó nìgbéyàwó èéfì tọ́jọ́ á ti dàrú torí pé wọn ò finú ara wọn. Kò dẹ̀ sáwó kan láwọ̀ ẹ̀wà gẹ́gẹ́ bí àṣà tí wọ́n máa ń dá. Ẹlẹ́dẹ̀ tó ní lè ṣàlàyé past tense ẹ fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ pàdé àbẹ́ni tó fẹ́fẹ́. Kò sí tó burú ń bẹ̀. So ẹ sì jẹ́ kí gbogbo wọn dání náà ìdáríjì ó ṣe kókó ẹ jẹ́ ká máa dáríjìra wa. Ìṣe mùsùlùmí ìsonígbàgbọ́ ìṣe ẹlẹ́sìn kan àbáláyé àmì tá a máa ṣe tọ́lọ̀ máa gbà lọ́wọ́ wa. So a sì mọ èyí tá a máa sọ tó máa jẹ́ ìgbẹ̀yìn ìkẹyìn fún wa. Kọ́lọ́run ọmọ tí jẹ́ ó yá fún ẹnìkọ̀ọ̀kan báyìí. Àmín o bàbá mi. So ó ṣe pàtàkì ṣe kókó àwọn gbólóhùn yìí ẹ jẹ́ ká dì mú ìdáríjì gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta pátá olúfọwọ́ sí ìdáríjì ṣe kókó ṣe pàtàkì torí à ń ṣe Ọlọ́run àwa náà ń tọrọ ìdáríjì torí kò sẹ́ni tó pé. So ìtí èmi ní nìyẹn níbi àmọ̀ràn ọmọdé tèmi kí ìyàwó kó sọ fún ọkọ kọ́kọ́ náà kó dẹ̀ foríjì ìyàwó kí wọ́n tó lé wọn kí lé wọn má dàrú torí tó bá dàrú àbẹ́ lọ́hùn kò sẹ́ni kankan tó máa ní bọ́ yóò fẹ́ lọ síbẹ̀ àrọ́kẹ́ nìkan àwọn ni wọ́n ríra wọn tí wọ́n dẹ̀ ríra wọn báwọn fẹ́ra wọn ìfẹ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ yẹn kí wọ́n rántí só ti kú òní só ti tán náà nù ni.
so ẹ jẹ́ ká dìmú ìdáríjì àti ká máa sọ past fún àwa tí àbá tí ìgbéyàwó sílé àbáwa tá à ń gbèrò láti ṣe ìgbéyàwó lọ́wọ́lọ́wọ́ tá à ń wà ní under process sọ past tense ẹ olólùfẹ́ rẹ. àmọ́ nǹkan tó máa ń ṣe nǹkan tó máa ń ṣe ẹlòmíì nǹkan tó máa ń ṣe ẹlòmíì àtúmọ̀ rò wípé bóun bá sọ ohun tó ti ṣẹlẹ̀ ń tó ń sọ fọkùnrin àbí tó ń sọ fọkùnrin pé ẹni òun lè mọ̀ wà lọ́fẹ̀ẹ́ òun ó tún mọ́ fà á tó jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn tó mọ́ tó ń fẹ́ ìrírí wọn pamọ́. irú ẹni tó bá ń rò báyìí ọjọ́ ọ̀la rẹ̀ ló ń bàjẹ́ torí ọ̀la tá à ń sọ kìí ṣe ọ̀la tí lè fẹ́ mọ̀ yìí ọ̀la tó ń bọ̀ lọ́jọ́ iwájú ni ìwà ó ṣe pàtàkì ó gbọ́dọ̀ sọ tí ẹni yẹn bá nífẹ̀ẹ́ rẹ̀ dénú tó sì jẹ́ nǹkan tí Ọlọ́run fọwọ́ sí kò sí ọ̀nà náà tẹ́ fi lè túká torí gbogbo ara rẹ̀ nígbàgbọ́ pé tí Ọlọ́run bá ti kò sẹ́dá kankan tó lè dàrú. ká máa sọ ó ṣe kókó ó ṣe pàtàkì ká sì lè ní ìdáríjì lórí gbogbo nǹkan. ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi ẹ pẹ́ fún àmọ̀rí yín bá ọ̀pọ̀lọpọ̀ yóò ní dàgbò ẹ ṣeun mo dúpẹ́ ẹ mọ bá ń bẹ́ tó bọ̀ náà ẹ mọ bá ń bẹ́ tó ẹ ṣeun bàbá mi ọ̀dà àbò náà. so ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi tí wọ́n pè wá wọlé bàbá mi Abdulrasheed ẹ ṣé àdúpẹ́ lórí ètò níbẹ̀ náà láwa yìí àròjọ mùsùlùkùn bẹ́yìn náà bá wo aago 10 náà ló ti kù rébété báyìí abala tó kẹ́yìn lórí ètò yìí náà ni abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àṣà wa níbẹ̀ náà ni àti mọ́ sọ wípé ẹ má jà gbàgbé lé ẹjẹ́ arántí ibi tá a ti wá ẹjẹ́ arántí ọmọ ẹni tí a ṣe àṣà Yorùbá àṣà tó dáa tó dùn ni ẹ má jà fi àṣà wa ẹ má jà fi pamọ́ ẹ jẹ́ ká máa gbàṣà Yorùbá ká máa gbé lárugẹ níbikíbi tá a bá wà láyìíká wa ni lágbègbè wa ni láàárín àwọn ọmọ wa ni ẹ jẹ́ ká kọ́ wọn láṣà wa ẹ jẹ́ kó mọ ìṣe wa ẹ jẹ́ kó mọ̀ wípé àṣà wa kò gbọ́dọ̀ parun kò sì gbọ́dọ̀ bàjẹ́ ẹ má jà gbàgbé lé torí pé ẹni tó sọ lẹ́nu ó sàpòyàkọ́ èdè wa èdè tó dáa ní èdè Yorùbá àwọn aláwọ̀ funfun gan wá ń kọ́ àwọn gan fẹ́ kọrin ní Yorùbá àwọn gan fẹ́ jó àwọn gan fẹ́ múra bíi tiwa kí wọ́n wọṣọ kí wọ́n wọ̀rú àti bùbá kí wọ́n ya gèlè yẹ́yẹ́yẹ́ gbogbo ẹ̀ náà làwọn náà fẹ́ ṣe torí pàṣà wa dáa ó dùn àṣà tó jẹ́ pé ó gbéyàn níyì láwùjọ ká rìn ká ṣoge ká múra ká ṣerun tó dáa àwa Yorùbá àwa la ní ẹ má jẹ́ àgbàgbé àṣà wa ká má sọ àṣà wa nù abala àṣà wa náà ni a kàn lù báyìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédè lórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àmọ̀ràn tí a fi fún arábìnrin yìí mo lérò wípé àwọn náà ó ti mú méjì mẹ́ta wọn ó ti mú gbọ́ ń bẹ̀ pẹ̀lú gbogbo àwọn èyí tí wọ́n ń sẹ́ǹdì sí wa tá à ń kà síta àtàwọn tí ń pè wọlé wọn nígbà pé gbogbo ẹ̀ náà làwọn náà ń gbọ́ tí wọ́n fetí gbọ́ gbogbo tí kálukú ń pẹnu pọ̀ sí náà ni wípé kí wọ́n farabalẹ̀ pè ya wọn kí ọkọ wọn kí wọ́n ṣàlàyé fún un torí wípé báwọn bá ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè ṣe fún ìyá yìí yọ padà sọ náà ni tó ẹ ṣé mo dúpẹ́ mo lérò pé ẹ̀yin náà ti rí nǹkan méjì mẹ́ta ẹ ti rí ìdìmú nínú àwọn ọ̀rọ̀ yìí abala àṣà wa náà rèé ẹ̀jẹ̀ àjọ̀débẹ̀ mú bọ̀ náà. Yorùbá dùn àṣà Yorùbá dùn bó jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́mọdé lágbà ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn ọmọdé lágbà ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ẹ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn.
àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn. bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ̀yin èèyàn mi, àṣà Yorùbá dùn, àṣà tó dùn tó lóyin tó ládùn nínú náà ni fáwa tá a bá ń sọ ẹ rí pé èdè wa àṣà wa iná fi ń morírun ẹni bẹ́ẹ̀ bá rẹ́ lómi tó bá gbé kinní ìdí bíi ti gẹ̀lẹ̀dẹ́ ẹ ti mọ̀ wá ní ìlú lágbájá báyìí ló ti wá mẹ́lòmíì bá ń pakuru mọ́lẹ̀ tí ń ṣe gbẹ́ tí ń forí jọ wá ní ìlú báyìí ló ti wá gbogbo ẹ̀mí jẹ́ kí wọ́n mọ orírun ẹ̀mí ibi tó ti wá. lábala àṣà wa lónìí ẹ mọ̀ wípé ìtàn kan náà là ń bá bọ̀ láti bíi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. ìtàn tá à ń bá bọ̀ òun náà ni ìtàn tí mo pè ní tí mo pe àkórí rẹ̀ tí mo pè ní ikú Pọ́látì gbọ̀pá àṣẹ, ikú Pọ́látì ó gbọ̀pá àṣẹ. òun náà ni ìtàn tí a mẹ́nubà ní ìjẹ́ẹ̀dógún tá a parí ẹ̀. àmọ́ èyí tá a bẹ̀rẹ̀ níjẹjọ òun náà ni ohun tẹ́nìkan ò ṣe rí, ohun tẹ́nìkan ò ṣe rí òun la bẹ̀rẹ̀ ní ìjẹjọ. Prince Adémọ́lá wọ́n ní àṣà Yorùbá dùn o, ohun voice yẹn gan dùn Ìyá Ìbàdàn ẹ ṣeun bàbá mi, ẹ ṣé àdúpẹ́. èyí tá à ń bá bọ̀ ní ohun tí ẹnìkan ò ṣe rí, òun náà ni ìtàn tá à ń bá bọ̀ ní ìjẹjọ tá a bẹ̀rẹ̀ ní ìjẹjọ. ibi tá a bá dé òun náà níbi tí wọ́n ti lọ pa àgbẹ̀ tí wọ́n pa sínú oko tí wọ́n sì lọ gbé sí ẹ̀yìnkùlé Àkànní tó sì jẹ́ wípé olóyè Àgbàtán náà ni ó dán ìṣẹ̀lẹ̀ náà wò tó rán àwọn jàǹdùkú wípé kí wọ́n lọ pa èèyàn tí ń bẹ́nu oko kí wọ́n pa kí wọ́n sì wá gbé sí ẹ̀yìnkùlé Àkànní. àwọn agbófinró ti débẹ̀, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì ti lọ bá Àkànní nílé. ibẹ̀ ni àbádé ní ìjẹjọ. a máa tẹ̀síwájú lórí rẹ̀ lónìí. lóòótọ́ gẹ́gẹ́ bí olóyè Àgbàtán ṣe rò sí i lórí, ọ̀rọ̀ yìí dá họ́wùhọ́wù ńlá sílẹ̀ láàrin Àkànní àti Balógun torí pé ẹni tí wọ́n pa àná Balógun ni, ọkọ ọmọ Balógun ni wọ́n pa tí wọ́n gbé sẹ́kùlé Àkànní torí pé olóyè Àgbàtán sì mọ̀ wípé Balógun ó fẹ́ràn Àkànní dáadáa torí ẹ̀ ló ṣe fẹ́ da àárín wọn rú tó ṣe pa ọkọ ọmọ rẹ̀ tó gbé sí ẹ̀kùlé Àkànní. bí kì í bá ṣe òtítọ́ tó tètè farahàn pẹ̀lú ọgbọ́n àgbà àti alájẹ tìlú Ajélàńwá fi yanjú ọ̀rọ̀ náà, ayé ò bá ti gbàgbé Àkànní. Balógun Ajélàńwá kì í ṣẹran rírọ̀ rárá, ó rán gbẹ̀du kùmọ̀ ọ̀ràn bàrà, ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ̀pálù, jagunjagun ò ṣe fọ̀bàmú. ológun ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó tó fẹ̀yìntì, ọdún 35 ló lò kó tó kúrò nínú iṣẹ́ ológun. ọdún kejì ló fẹ̀yìntì ní àwọn ìgbìmọ̀ ìlú panupọ̀ tí wọ́n fi jẹ oyè Balógun. ṣé ìka tó bá tọ́ símú òun náà ni àfin rẹ̀ mú. owó ń bẹ, ògùn sì tún wà. àkàṣe ìwà kì í fi oníwà sílẹ̀, bẹ́ẹ̀ sì ni kì í sì tán lára sójà kí ó má kú ṣùgbọ́n Ọlọ́run kó Àkànní yọ, inú kan rẹ̀ ló sì kó yọ. kò sì sí ẹni tí ó rí èéfín èdè àìyedè tí ìbá wáyé láàrin òun àti Balógun mọ́. ọwọ́ díẹ̀ kọ́ ni olóyè Àgbàtán ló ná lórí ọ̀rọ̀ yìí. ó ta ilé rẹ̀ kan dánwò, ẹ̀wọ̀n ìdí rẹ̀ kò bá sì gùn ju ti ọ̀bọ lọ, ṣùgbọ́n lọ́ọ̀yà rẹ̀ ro ẹjọ́ náà láròyè. ó rò láròyọ nítorí kò sí ẹ̀rí kan dàbí alára tí wọ́n fi lè mú olóyè Àgbàtán gẹ́gẹ́ bí arúfin. ohun tó ṣẹlẹ̀ yìí ni wípé
kété tí àwọn apànìyàn méjì àti awakọ̀ tó lọ ti parí iṣẹ́ owó wọn tán ni wọ́n fi ẹsẹ̀ ni wọ́n sì fẹsẹ̀ fẹ́ wọ́n kàn ṣàṣe ẹjọ́ ọ̀hún báṣubàṣu nígbà tí ọ̀rọ̀ sì ti di wá lónìí wá lọ́la ní Balógun ti gbé ọ̀rọ̀ ẹjọ́ náà tì ó ní ohun tó pamọ́ ojú Ọlọ́run náà ló tó ẹni tó ṣèyí yóò tún ṣe òmíràn nígbà tí adájọ́ Owónífàárí yóò dá ẹjọ́ rẹ̀ ó ní àwọn ọlọ́pàá àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ní kò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní mú olóyè Àgbàtàn gẹ́gẹ́ bí apààyàn ó ní ọ̀tọ̀ ni ẹni tí ó ṣẹ̀ ọ̀tọ̀ ni ẹni tí wọ́n mú ó ní kí àwọn agbófinró lọ tún iṣẹ́ wọn ṣe báyìí ni ẹjọ́ parí o tí ó sì ní kí olóyè Àgbàtàn máa lọ ní àlàáfíà àbẹ́ẹ̀rí nǹkan báyìí ilé ayé àfọwọ́bàfílẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé àwọn apanilẹ́kúnjayé wọn a máa fọwọ́ alágbani lójú wọn a máa tìka ọlá wọn a máa tì í bọ̀yàn lójú àmọ́ ta ni ó mú wọn ayé fàmílétè ń tutọ́ ayé ta ni ó mú mi ẹ̀ta ló lè bí mí léèrè àmẹ́ni téèyàn ò bá lè mú ṣe bọ́lọ́wọ́n ọba náà ni àáfà lé lọ́wọ́ ní ọ̀sán ọjọ́ kan òjò ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán ó rọ̀ gùdùgàdà wáyé lọ́jọ́ náà òtútù mú ṣùgbọ́n kò wọni lára ogunlọ́gọ̀ ènìyàn ló ń ṣùràn níwájú ilé olóyè Àgbàtàn àwọn kan dúró ní méjì méjì àwọn mìíràn ń gbin kìn àwọn mìíràn ń mímí ẹ̀dùn àwọn mìíràn ń sọkún omi sì ń sun jáde lójú wọn bí omi orí àpáta tó ń ṣàn láti orí òkè sílẹ̀ kò sẹ́ni tí yóò dé ilé olóyè Àgbàtàn tí kò ní bomi lójú iná ọmọ kò jẹ́ bẹ́ẹ̀ àdúrà tí gbogbo ènìyàn máa ń gbà ní kí a má ṣe rógun àtẹ̀yìnkú àmì o kí a má ṣe bá wọn gbé òkú ọmọ sin àmì àṣẹ Èdùmàrè ṣùgbọ́n àdúrà yìí kò ṣẹ mọ́ olóyè lára ọ̀kan lára àwọn ọmọ olóyè ló ṣaláìsí ọmọ dára ó dẹjọ́ ní Bíọ́lá gbogbo ohun tó lè mú orí ọkùnrin wú ló pé sánsán sára rẹ̀ ìlẹ̀pa ṣáńdì ní pẹ̀lú àbẹ́ẹ̀rí nǹkan ìlẹ̀pa skínì ìlẹ̀pa tó ní flavour ọlọ́run ọba ṣàánú fún wa yunifásitì Òkúta ló ti lọ sí ilé ìwé ìlú Òkúta kò jìnnà sí ìlú Òkò tí ń ṣe ìlú ìyá bàbá rẹ̀ Bíọ́lá bẹ púpọ̀